ti gbé ó gbére. Ile Awori ló pe gbogbo ènìyàn báyìí síbi ayẹyẹ ọdún márùn-ún 5 years anniversary and official launching of Ile Awori media èyí tó máa wáyé ní 21st of January 2023. Ojú máa pé ẹsẹ̀ máa pẹ̀lẹ́ sí Golden Rock Event Center along Iworo Ajido Road Aradagun Olorunda LCDA Badagry nípínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ tí red carpet yóò sì bẹ̀rẹ̀ láago 9 òwúrọ̀. Lọ́jọ́ náà adé máa pàdé adé ìrùkẹ̀rẹ̀ máa pàdé ìrùkẹ̀rẹ̀ ní royal father of the day ọba professor Adéyẹmí Abdulkabir ọba lálẹ́gẹ̀ ẹkùn àrólé ìgọ́mọdé olódì àpèsè ọlọ́ta tìlú Ọ̀tà Awori kingdom pẹ̀lú ọba Dr. Abdul Fatai Aremu Aromire Oyègbèmí the second ọ̀jọ́ra tìlú ìjọ́ra ìgànmú kingdom father of the day ní his royal majesty ọba engineer Suleiman Adékúnlé Bámigbádé Àdìmúlà of Aworiland ọlọ́fin ògúnfúnminire àti ọba Dr. Josiah Àìná Ilémobádé Ikúyàmíkù the first ọlọ́tọ̀ tìlú Ọ̀tọ̀ Awori kingdom alága ọjọ́ náà ni aláyélúwà his royal majesty ọba Dr. Suleiman Adésínà Òkìkí Ọlárájí Aṣáde oníbà ẹkùn ọ̀fìbà Awori kingdom àti ọba Azeez Oríyọmí Ṣítù Olúọ̀fìbàṣà Ìjẹ̀gùn Ẹ̀gbá Awori kingdom àlejò pàtàkì ń kalẹ̀ ní honourable Akínyẹmí Aṣáde former commissioner for finance tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó mother of the day olórí Esther Adébólú Òní Àṣàfà àti olórí Razak Kafilat Adétẹ́jú olùgbàlejò àgbàdì kábíyèsí ọba Dr. Abraham Adébọ̀wálé Ọlátúnjí Ọ̀gábí JP Òyìkìlú force ajagun ọ̀fìmìkí Awori kingdom lọ́jọ́ náà nílé Awori sọ pé ìṣàfihàn àṣà ijó ìbílẹ̀ kò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o àwọn eléré ìbílẹ̀ kórì àgàṣà eégún alágbádá ẹgbẹ́ bọ́mọdé òkú cultural group àti ẹ̀fẹ̀ lóríṣiríṣi lédè Awori kódà èdè Awori la ó fi bẹ̀rẹ̀ ètò náà tá ó sì fi parí rẹ̀ ìdí ẹ̀ ni pé àwa ló ní ikú wa o gbogbo ọba Awori nípínlẹ̀ Èkó àti nípínlẹ̀ Ògùn là ń retí ń bẹ̀ o gbogbo wa ògbó ló ní nílé Awori àmọ́ retí yìí o kì í ti gbé ó gbèrè.